A wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan, à ń kọ́ nípa àwọn kòkòrò aláìfojúrí tí wọ́n ń gbé nínú omi. Ṣàdédé la mẹ́nubà kòkòrò bacterium tó tóbi jù lágbàáyé tí orúkọ rẹ̀ ń jẹ́ Phaeomargarita namibiensis. Àwọn olóyìnbó ṣàwárí kòkòrò yìí nínú odò kan tó wà ní orílẹ̀-èdè Namibia. Òun ló fà á tí namibiensis tó fi jẹyọ nínú orúkọ rẹ̀. Èyún lẹ́gbẹ̀ẹ́ kan. Níbi tá a ti ń gbìyànjú láti ṣàlàyé àwọn tó rọ̀ mọ́ orílẹ̀-èdè Namibia, òun la ti mẹ́nubà wípé ògbóǹtarìgì ọ̀dẹ́rìnpòṣónú tí gbogbo èèyàn mọ̀ sí Taoma, ó ṣe ìgbà kékeré rẹ̀ ní orílẹ̀-èdè Namibia. Ń lọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ mi bá béèrè wípé that Taoma sef, what's her real name? Ìdáhùn sí ìbéèrè náà wá látẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó kù, torí pé gbogbo wọn náà mọ orúkọ Taoma sí Akwa-Okagi Mariam. Ń lọ oníbéèrè bá tún béèrè wípé Akwa-Okagi, what kind of name is that? Sir, can you tell us the meaning? Ẹ gbọ́, kí ni ìtumọ̀ Akwa-Okagi? Akwa-Okagi jẹ́ orúkọ tó gbajúmọ̀ dáadáa ní ìlú Ìlọrin, ṣùgbọ́n torí pé ọmọ Ìlọrin lèmi náà, orúkọ náà ò ṣàjèjì sí mi rárá. Tá a bá fẹ́ túmọ̀ Akwa-Okagi nínú èdè lásán, a sọ wípé apá èèyàn ò lè dòrí ká igi. Ṣùgbọ́n ṣé táwọn tó lorúkọ torí ẹ̀ gbé orúkọ náà kalẹ̀ nìyẹn? Bẹ́ẹ̀ kọ́ o. Àwọn tó ṣàgbékalẹ̀ orúkọ yìí gbà wípé àwọn lọ́ta tó pọ̀. Wọ́n wá fira wọn wé àràbà igi ńlá tó jẹ́ wípé apá ọ̀tá ò lè ká bó ti wù kí ọ̀tá ó pọ̀ tó. Eléyìí ni Tàó ń gbìyànjú láti ṣàlàyé fún Kọ́dírì wípé Kọ́dírì, ìtì ń fẹ́ pé kọ́ má lọ jẹun lé nílé mọ́. Ọtún ti lọ jẹun lé nílé, Kọ́dírì ọ̀sìn mọ̀ pátá pọ̀. Ṣùgbọ́n Kọ́dírì ti nímọ̀ nípa àṣírí tó wà lára orúkọ táwọn ń jẹ́. Òun ló jẹ́ kí Kọ́dírì kó lọ sílé ọ̀tá, torí Kọ́dírì ti mọ̀ wípé bó ti wù kọ́tà àwọn pọ̀ tó, apá ọ̀tá ò lè ká wọn. Èmi máa ń padà lọ́lé ọ̀tá torí ìgbà tí ń dókòrò mẹ́ wọ́n mọ̀ gbẹ́jọ́ lọ fùkà náà. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán yìí lásìkò yìí, bó ti lè wù kọ́tà yín pọ̀ tó, apá ọ̀tá ò ní ká yín. Apá ọ̀tá ò ní kẹ́mi náà o. Apá ọ̀tá ò ní ká gbogbo wa.